رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه. تعبدنا بأنواع من العبادات ليرضى بها عنا وليدخلنا بها الجنة. نحمده على هذه النعم المتجددة فيلة بعد الفيلة ووقتا بعد الوقت وزمنا بعد زمن. أسأل الله الرحمن أن يزيدنا خيرا وعزا وشرفا وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة صاحب الرسالة صاحب النبوة أبي القاسم. اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فيا عباد الله، وقد وفقنا الرحمن بأن أرانا هذا اليوم يوم أكل وشرب، يوم لا يسمح الرحمن لأحد أن يصوم له في هذا اليوم نذرا كان أو واجبا عليه أو قضاء مهما كان. فربنا سبحانه وتعالى قد اختار لهذه الأمة وهو خير الأمم كما قال الله سبحانه وتعالى: بسم الله الرحمن الرحيم، كنتم خير أمة أخرجت للناس. كان رسول الله صلى الله عليه وسلم أدرك أهل مدينة على أنهم اختاروا يومين من كل سنة كانوا يلعبون فيهما وكانوا يظنون أنهم يتمتعون في ذلكم اليومين، ولكن رسول الله صلى الله عليه وسلم بعد دخوله المدينة ونور الله سبحانه وتعالى المدينة بنور الإيمان وبنور الهداية أرشدهم إلى ما يرضي الله سبحانه وتعالى عنهم بقوله: قد استبدلكم الله بخير منهما عيد الأضحى وعيد الفطر. فقد فرض تسوى المسلمين أترى لكي كما تجرى النبي صلى الله عليه وسلم أنت لو بغت لما جاءت يقول الله بني سليكون كي النبي بني سليكون لاري أتيا ولي أتنا الصحابة كي أولا بنا وتوقع سلوى النبي صلى الله عليه وسلم نجاب الإسلام أن تطالب الله سبحانه وتعالى تقواتكم جاري يجوني من والعافية ليس من يدكم ليس لو أن تطالب الله سبحانه وتعالى lórí àwọn ìdẹ fa mùsùlùmí lọ́rẹ̀ kẹ́lẹ̀ bá máa lókun ní dáadáa. ọjọ́ òní èèwọ̀ ni kéèyàn gbá wọlé ní ọjọ́ òní ọjọ́ jíjẹ ni ọjọ́ mímu ni ọjọ́ tí Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí fún wa láti jẹ máa dùra wá nú kádùra lé wá nú kádùra mọ́ nú aládùúgbò nú ọ̀rẹ́ nú. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀kọ́ ìdùnnú yìí a máa lò ní òrèkóòrè ní ìgbàsígbà. Allah subhanahu wa ta'ala ó fààyè darí àwọn kan nínú wa ó fi wọ́n ti kòǹgẹ́ kí wọ́n wà ní ọ̀rọ̀fà lánàá láti wá bọ̀ wọn lọ́wọ́ ọba hajjijan lẹ́yìn tó kọ́kọ́ wá sí hajji sọ́dọ̀ Allah ọba ta'ala ja'u rabbahum subhanahu wa ta'ala shurfan ghubran kanu yulabbun labbayk allahumma labbayk labbayk la sharika laka labbayk innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. ibadallah ajẹ́ ká mọ̀ sí Allah subhanahu wa ta'ala lára dáadáa tó ti fún wa. òun náà ni wípé ó jẹ́ kí ànábì sallallahu alaihi wasallam tọrọ sí wa kọ́ bí ànábì tó lóore jù nínú gbogbo ànábì pátápátá. nínú àwọn ànábì là ń sọ yẹn nínú gbogbo ẹ̀dá pátá ànábì sàfẹ́rẹ́ náà ló lóore jù. tí wọ́n bá wá ń sọ báyìí kò tètè yẹ pọ̀lọpọ̀ wọ́n ṣe bí ọmọ bí adama alali ìtìlá tó náà ṣe ń bẹ́ ń sọ́mọ̀ mẹ̀lẹ́ta ni tí wọ́n ń dá nǹkan kan tó pè mẹ́ta ànábì ló lóore jù gbogbo wọn lọ. ànábì sallallahu alaihi wasallam wá ń yọ wáyé pé súnà náà ni súnà fẹ́rẹ̀ ń ṣe ọlọ́run ó ní máa pẹ̀rẹ̀ rẹ̀ kọ́dà tọ̀dá bẹ́ẹ̀ pẹ̀rẹ̀ yìí yóò dá mọ́lẹ̀ yóò sì fi ẹ̀gbẹ́ òsì ọ̀rẹ́ yóò sì nílẹ̀. ànábì sallallahu alaihi wasallam yóò gbé ẹsẹ̀ ní ọ̀rẹ́ yóò gbélé lọ́rùn. ṣùgbọ́n àwọn èèyàn ń bẹ tí wọ́n láàrin àwọn èèyàn kan tí wọ́n rò wípé bẹ́yà àwọn ọmọ náà dá sí ànábì rù wọ́n sì máa fi ìtẹ̀lé ànábì ìbojú. بإذن الله تعالى الله تعالى تعالى النبي تجاه يبقى ما يرونه
pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n kò máa bọ́ ọtún nǹkan ìsọ nígbà tí wọ́n bá ti ń dènà láti sọ pé ẹnìkan ò ní ní àlùbáríkà tí Ànábì sallallahu alaihi wasallam torí gbogbo ń bá ti kú tẹ́ ẹ̀yìn rẹ̀ ní dàbí ojú rẹ̀ mọ́ ẹ̀yìn Ànábì tó wá ń da sí nítorí pé ń kálukú gbà pé ń tó fi ilẹ̀ tó ń bá ti mójútó òun láyé òun èdè tó ọlọ́mọ ní ìdọ́jọ́ pé ń tó fi ilẹ̀ tó ń yẹ ọ̀rọ̀ àfẹ́ǹtẹ́ tẹ́nu rẹ̀ láyé òun èdè àbí iṣẹ́ nípa fún àmì tó fi ilẹ̀ tòótọ́ àwọn ènìyàn wọ́n ní ẹran iléyá tàbí ẹ̀yìn ẹran tàbí abẹ́ pa nínú ìsìlámù wọ́n ní bíbíà omi kéèyàn dojú ẹran kọ kíbílà ọ̀rọ̀ yìí wọ́n ò rí gbé kalẹ̀ bó ti yẹ kí wọ́n gbé kalẹ̀ omi ṣùgbọ́n mọ́kànlá ti mọ́lẹ́ yàrá mẹ́rin yìí Ànábì sallallahu alaihi wasallam ìjà lórí gbọ́dọ̀ rẹ̀ yìí tó tọ́lá fẹ́ ka ẹran ìmọ̀ ń dojú rẹ̀ kọ kíbílà salawatullahi wa salamu alaihi ẹ̀rí tẹ́wá lórí rẹ̀ bóyá kàtàkàtà lọ sínú sọ́nà Abu Dawud rahimahullahu ta'ala Abu Dawud rahimahullahu wa iyyah wọ́n sọ́nà sọ́nà wọ́n pé حدثنا إبراهيم ابن موسى قال حدثنا عيسى قال حدثنا محمد ابن إسحاق عن يزيد ابن أبي حبيب عن أبي العياش الجابر ابن عبد الله رضي الله عنه قال ضحى النبي صلى الله عليه وسلم يوم العيد بكبشين أقرنين أملحين موجعين فلما وجاهما الحديث أنا لك كده من ذلك رجاء إليا أقعد بالجي أولا فوقنا نجدي أولا دجي وقتبلا إذا دجي نجدي وقتبلا أولا نجا وبنين في أم بنين حديثي والله حديث صلى ṣùgbọ́n lórí ìgbẹ́kọ̀ fẹsẹ̀ múlẹ̀ àwọn àfà wọ́n mọ̀ ń sọ wípé nínú àdáàbò pípa ẹran òmìnira dojú rẹ̀ kọ kíbùlà tòótí àdìsí ọ̀wà lórí rẹ̀ ṣùgbọ́n Abdullahi ibn Umar nínú àwọn sàhábà ni tó bá nàbí ìjọ tó bá nàbí mu ó ní ìrọ̀ àìsù ahadan dọ́ha áò gbọ́dọ̀ àjọ̀bí àtàn lẹ́nu wàjẹ́ ìlànà kíbùlà láàkùn mìíràn kí n bára ń tí ò dojú ẹni tó fẹ́ kọ kíbùlà tó fẹ́ kọ ẹran kọ dojú ọkọ̀ kíbùlà èmi jẹ́ ń bẹ̀. tọ́bọ̀ sọ́bọ̀ ìgbìyànjú náà ni àti ìṣe ní lójú kòkòrò ká máa wúrú ìwà ẹ̀kọ́ yìí ó síbi tá a dojú ẹ̀rẹ̀kọ́ tá a dojú ẹ̀kọ́ ṣùgbọ́n ààyè tó lóore jù òun náà ní kíni o òun náà ní kíbílà ṣùgbọ́n sáàmì lọ́sọ bẹ́ẹ̀ kan kò sí ṣùgbọ́n tó bá jẹ́ mọ̀ nípa ádámọ̀ òun lọ́kọ̀ láìsí gbogbo ìgbàkígbà tá a fẹ́ kiri sí la a fẹ́ gbé sínú sàárè rẹ̀ a gbọ́dọ̀ dojú ẹ̀kọ́ kíbílà gẹ́gẹ́ bí nǹkan wà ní hadithi ìsọ́nùbù sábàlì mọ́bì kọ́ àlébìnrin ọ̀gbìnà sí nǹkan méje kan tí mo ń kẹ́kọ̀ọ́ àrùn bá mi ìwọ́wọ́ ọ̀nà méjì padà nínú ìwọ́n àti màáríà àmúṣà ń padà ń sọ ń bẹ̀ yìí pé ohun tó ń kọ́ ọkùnrin lórí àlámẹ́rin méje tí akọ́kọ́ kà yìí àlébìnrin wọn kà méjì ìpínlẹ̀ ara méjì ní tọ̀wọ́ kà ní pé wàtìláàlù bayti llahil haram kàtí ara ń tó lè kórì bú báyìí omi kí ẹ mọ́ ilé ọlọ́run ọba lé tọ́jọ́ mẹ́ta yẹn kí ọmọ mi ti gbà wájú haram kéèyàn ọmọ ìyàwó mẹ́rin láńdé kéèké tọ̀wáàfù kéèyàn ọmọ ọfọ́ kọ bíńbì torí pé a ti nípa mọ́ra wọn kéèyàn ọmọ bàbàrà ní yẹn ànábìnrin tó lè kó ibú báyẹn ni ẹ sì mọ wo mọ́sílẹ̀ haram yẹn wà yí àkébìlá ti kún àhìyá àrùn rà àmúwáta ẹ wà láyé o ẹ sì láyé o ìdí wọn mọ dojú kọ̀nà kíbùlà yín nìyẹn arẹ́rìn yẹn ṣùgbọ́n ní ìparíparí inshallah rahman ọjọ́ òní ọjọ́ tí ọjọ́ ọdún méjì tó ṣubú ní ara ni júmọ̀ ọlọ́dún ọ̀sẹ̀ olóòrò ọdún ara ọdún òní inshallah rahman àti júmọ̀ náà láìpẹ́ yìí pẹ̀lú àmì ọlọ́run tí júmọ̀ àti èyí bá papọ̀ kí ni ìgbàgbọ́ tí ń bẹ́ẹ̀ ní ẹ̀sìn لأن علمة هذه المسألة 5 أقوال أرمرني الله تعالى منه وسني وتتفرج بإذن الله ما تريدي ثم كني مجمع إن شاء الله كني متى تفاصيل بوالني جددي أجودو متى كماني تجيسي الله سبحانه وتعالى ما قاسي ولا تسمع ويسي فنيدي أجوري نتوبة سلايما أن بدما اللون إن شاء الله انتدالون ويسي ما سبقلوني mẹ́ta nǹkan kan pọ̀ mọ̀ pẹ̀lú mi o lábẹ́ẹ̀bẹ́ àwọn nídìí kájí àmọ̀ wípé ntí àwọn subhanahu wa ta'ala fi ilẹ̀ fún wa kò sí nǹkan kan tó lè bọ́ mọ́ èèyàn lọ́wọ́ láyé yìí tí wọ́n wàá kà sí orí ibú
fún mùsùlùmí tó bá gbọ́ Allah subhanahu wa ta'ala yé bóyá ká tẹ̀lé nǹkan lọ lọ sí mọ́sálásí ànábì sallallahu alaihi wa sallam láàrin àti sàhábà rẹ̀ tí ànábì náà wá gbé àwọn sàhábà yìí láti ní mọ́sálásí tí wọ́n wà fẹ́ dẹ́kun jẹ́rẹ̀ lọ́wọ́ tọ́jọ́ wípé ìtì ọlọ́run ọba ó mú wọn dodo àwọn màláíkà wọn rọ̀ kíkà wọn bẹ́ẹ̀ sì ní fọkànbalẹ̀ ń tẹ̀ kalẹ̀ sọ́dọ̀ wọn láti sánà ànábì náà kó àwọn sàhábà ó kó wọn lẹ́yìn lọ sí ntọ́kùnrin láàrin Allah subhanahu wa ta'ala àti ànábì Mùsá riwaya tí ó ní bá ti pẹ̀lú fún ọgbẹ́ ìṣẹ̀yìn ó kọ́ inú ara wọn ó ti pọ̀ ṣùgbọ́n a máa gbé ó kọ́kọ́ wá tẹ́lẹ̀ min hadith Ibn Mas'ud radiyallahu ta'ala anhu hadith mukharraj fi sahihayn ó ń sọ ọlọ́run sọ fún wípé kàlùkì tó tẹ̀yàn àdúgbò fúnra ní báwo sàhábà sọ̀rọ̀ ǹjẹ́ yìí ó wá ní mọ̀kànmọ̀kàn ǹjẹ́ kan inna Musa sa'ala rabba ya rabb man adna ahli al-janna annabi Musa na bọ́lá ǹjẹ́ kan ó ní ìrọ̀lọ́wọ́ bá mi jẹ́ nẹ́kúnlẹ́kọ̀ọ́ ta ni ó lè fi àlìjẹ́nà pé ẹnìkan wọ́n àlìjẹ́nà ẹ̀nà wá jẹ́ pé ìtí ní bẹ̀lú kéré jù àwọn tàwọn àtàwọn wípé ya Musa zalika rajulun ọkùnrin kan ní ó ń tàn yadkhulu al-jannata ba'da ma yadkhulu ahlu al-jannati al-jannata wa ahlu an-nari an-nara wa akhrajat manazilahum yóò wà al-janna ní kẹ́ǹkẹ́ǹkẹ́ǹ lẹ́yìn ìgbà tó ń kálukú ti mú pin rẹ̀ láwọn tẹ́ ti jẹ́ first class níbo ní ti wá bóde àwọn àmọ́ kò ní wáyà mi nínú wáyà mi yakhruju min an-nar ọlọ́run ọba yọ kó ní iná nígbà tọkùnrin ìbá kó ní iná wọ́n tilẹ̀ kó iná pa kò tó sẹ́ńtì ó bóde mbẹ́mọ̀ ìgbà tọkùnrin ìbá kó nínú iná tí ń lọ ìgbà tí wọ́n bá wọn àlìjẹ́nnà sí ìjọ náà wọ́n tilẹ̀ pa àlìjẹ́nnà pa kò tó sẹ́ńtì ó fi wọ́n bẹ̀mọ̀ tọkùnrin ìbá ti wá bóde ní iná ẹgbẹ́ kan náà ọlọ́run ọba yọ sí sayata'ammal في عذابها وصياح أهلها يوى ما وقع يوى بريكودو يوى ما وقع irú ìyà tí ó jẹ nínú lẹ́yìn irú tó jùlọ ti tẹ̀lé lẹ́yìn àtọ́lọ́ ní jẹ nílẹ̀ ọ̀sẹ̀ ń tọ́lọ ń sóore kẹ̀kẹ́ láyé àti lálìkì àmà tó tóore tó ṣe fún mi yóò mọ̀ ní ti ju àwọn ará nínú yóò mọ̀ tí wọ́n láti lọ́lẹ̀ yóò wà doríkodò lẹ́gbẹ̀ẹ́ lẹ́yẹ tó bá wá ṣẹta ìtàpàrà ní tí ń bọ̀ láti tẹ̀yọ́ bà ní àwà ya Rabb ó ti làmì náà lẹ́yìn àbùídìní ánìmọ̀ tí ẹ̀jẹ̀ ń síwájú sí kí òróró lẹ́yìn àti ẹ̀tàpàrà rẹ̀ kọ́mọ̀dé bí mọ́ wà má ọlọ́run ní sùúrù tí ń bá ṣe bẹ́ẹ̀ fọ́ hallā tas'alani shay'an ākhar tí ò ní ibi mí nìkan ní ìmọ̀ ó ti parí ọdún fún mi kí mo tó bá di ọ́ ọkùnrin ọlọ́wọ́ dà ní ọjà náà mo gbé ọ̀gbìnà sílẹ̀ yóò wà dínà sílẹ̀ ní kété ooru rẹ̀ kọ̀dọ̀dọ̀ rẹ̀ mọ́ abọ́dọ̀ kọ̀dọ̀dọ̀ rẹ̀ mọ́ yóò wà jókòó yóò dérí kodò ilé orí tí ó ti òkè báyìí ìdè orí dọ̀tí láwù shajaratun khadra ìwádìí tí ọmọ yóò bá rí igi ńlá kan igi mọ́tìdọ̀rọ̀ ojú rẹ̀ òrí lẹ́rìí láyé yóò bá dérí kodò yìí ní àyàtọ̀ sọ́dọ̀ miskin ó fẹ́ ṣe sùúrù kọ́mọ lè bẹ̀rẹ̀ ẹ̀gẹ̀ mímọ̀ tí wọ́n dùn bọ́lá àwọn àbá yóò dorí kodò ṣùgbọ́n tí ń rí ọkọ̀ èrè oko yóò bọ̀ ní ya Rabb ballighni tahta hadhihi ash-shajara ó máa ń fi tí ó bí ọwà iná ọ̀rẹ́ ní ìfẹ́rẹ́ rẹ̀ sí ní bí wọn lọ́bá ẹgbẹ́ kí n tẹ̀jú kò mbẹ́ ẹlẹ́ni ya ibna Adam ma aqdarak ìwọ̀n mọ̀lẹ́bí Ádámù ṣe é dúró lórí nǹkan ọba sọ̀nà. ألم تكن أعطيتني العيد والميثاق ألا تسألني شيء آخر كيف يمكن ما أقول للجنة إنه ما أنا بدي أنا ما أقول لك إني كنت جوا جنابه ما بدي جنابه كنت جوا ما لقى بدي كيف هو تيجي بس يوم يوم داري مياك أقول له ده نسي موري هذا مياك أنا نكبر ما له هذا يجيم يوم ما له تبى هذا يجيم يجوكو يوم ما منو ميري يوم ما كجن بيسيري يوم كمان دادم به يجي كمان يلو إذا ورجت عليه شجرة ثانية أجمل من الأولى يبقى تقول هو يابا تريد ليه تكون جلاقة من الجلمة وبتقول لي تقول لي يا رب أنا بعمله بلغني تحت هذه الشجرة دي انتم ولا بجري أنا ما أقدرك يا ابن آدم إذا ابن آدم سيدي انت وبسبي هل لم تكن أعطيتني العيد والميثاق هل لا تسألني شيئا آخر سيدي انت وكيف من يقول بمن كلمة سيدي هو
ní abẹ́ ìgbélé mo ti yọ́ kò ní iná mo gbé ọ̀dìnà sí mo ń fẹ́ máa tí mi náà ẹni tí mo rí lórí ọlọ́dún burú máa lọ sábẹ́ rẹ̀. yọ bàbá ọlọ́run ṣe é máa ń tẹ̀lé bí ẹbí ẹni o tọ́ba ti wá bí abẹ́ ìdí kejì yóò mọ wá jẹ òfin rẹ̀ inú rí ọmọ ọdún pé sọ́nà ń parí ọdún dáná kẹ́kẹ́ parí ọdún fún mi ibi tí wọ́n ti ṣẹlẹ̀ yìí lọ ọlọ́run ọba là létí fàyẹ́sílẹ́wù àtiwáta àmìlì jẹ́nà yóò bá mọ́ ọgbọ́n àwọn tó ń bẹ̀rẹ̀ jẹ́nà wà mú sáyé dáadé nìbáàb bí o ní tó ń bára wọn sọ̀rọ̀ wọ́n tẹ̀ ìṣáàtì bí o ní tó ń para wọn lẹ́rìn bí o ní tó ń bára wọn sára dàpọ̀ tí wọ́n ní nǹkan wà náìsí ìhìn tí ìgbẹ̀rù eléyìí ìhìn mọ́tí sọ̀rọ̀ ní ọgbọ́ bàtí tí wọ́n gbọ́ yìí yóò tẹ̀sí tí ó kò ní lè jẹ́ fúnlọ́mọ́ kàwọn ìlànà tí wọ́n ní ya Rabbi ballighni inda babil jannati faqat ọlọ́ọ̀bà ni o kàn sí mi lóbi ọmọ ìrìnàjò náà yìí ní kó jẹ́ wọ́n bọ́ jọ tí tí wọ́n gbọ́ yìí ọmọ tí mo ti ń gbọ́ ìdí náà jẹ́mọ́ kì í sọ̀rọ̀ ẹ̀rí o wàláì kì í sọ̀rọ̀ ẹ̀rí o àásọ̀ ń tó lè nípa eléyìí ní ojú àmbọ̀ ni o ọlọ́run wa ni yàbùrẹ̀ Adam ní àgbẹ̀dọ̀rọ̀ alẹ́kùn àìsọ́jọ́ni àmì ìrìnà ní ìfọ̀kọ̀ alẹ́kùn àkàr tó ti ń sọ ọkọ̀ tó tí ì sí pẹ̀lú ìfẹ́ ní pé òfin orin tó wọ́n lè mú ìfúri fún ọ kí ọdún kò burú máa lọ sí ẹgbẹ́ ní ọ̀nà àlùjánnà yóò jókòó mbẹ́ ṣùgbọ́n nígbà kan jókòó mbẹ́ la ilaha illallah fayati min rayha wa rayhanatiha òun àlùjánnà afẹ́fẹ́ títí wù bẹ̀ gbogbo títí ń dábọ̀ ní wọn gbàgbé káwọ́ bọ́ yóò sì gbàgbé ẹ̀sìn ẹ̀gbọ́n sí mo ti dábọ̀ nǹkan afẹ́fẹ́ lásán ni o òórùn lásán ni o gbogbo tí ń ṣe pẹ́tàn yóò ti wá kọ́ ní ẹ̀ lọ́sọ̀fọ́ bẹ́ẹ̀ yóò bá máa fẹ́rẹ̀ ìṣúrù wọ̀nyẹ́ skul yóò dáná kò fún ẹja lé ń bèrè àtọ́ ìkù bèrè ẹ̀kú bèrè fún ìkù bèrè ya Rabb ọlọ́ọ̀bà mi o kí ti sẹ́yìn ìjẹ́ nìyẹn ní o fún mi nílẹ̀ jẹ́ náà o nínú ọdún lẹ́kọ̀ọ́ kẹjí ohun ọbẹ̀ ọlọ́run ya ibn Adam kada mu takuna afintani yani inda wal mifaqala tsakatu na far rayra kuma ko tin baji ọdọ náà ni kí ni tẹ́ ìdúró ti ń tọ́ bá sọ ní ọlọ́ọ̀bá yìí tí mo rí kọjá ẹ̀mí mi ní ilé ìṣẹ́sùrú rẹ̀ ní ilé mọ́mọ́ra alọ́pùpọ̀lọ́gbà ní ẹ̀dà wà àlùjánnà tọ́bà wà àlùjánnà yóò bá rí àlùjánnà fàyọ̀kọ́ yàrá ilé yà ánà àmàlà yóò fà àlùjánnà ti kó kí ìtumọ̀ rẹ̀ gbúgbúlé pẹ̀tẹ́sì oríṣiríṣi mẹ́ndẹ̀ gbogbo yóò ti kó tọ́bà dé bí odò rẹ̀ yọ́ra yẹ̀ pẹ̀lú ẹ̀ tí gbogbo ẹ̀ ti fíìmù pa tọ́bà dé ibi abẹ́ẹ̀bí yóò ti kó nǹkan fún jẹ̀sọ kò tí ẹ̀ fi ń bùnẹ̀ ìfẹ́ tó kò sí ń bì nígbàgbà ọmọ bó ti jẹ́ ìwọ̀n ìjẹ́ náà ṣùgbọ́n ìwọ̀n ní nínú mẹ́ ọlọ́run ni ṣé orí bẹ́sẹ̀ kótó yìí yabna Adam afala yurdik sọ́tì ọlọ́run ẹni ọ̀tí yàtà mísìlá múlùkì mọ́lùkì mìlùkù dùnìyà báwo tí wọ́n bá jẹ́ ti fíìmù lójú tiẹ̀ yìí sínú òrí ó dùn tí ń bá lè fún ọ nírú ọlá tọ́ba kan tí gbogbo ayé gbọ́ pé ọlọ́run ọ̀dọ̀ ọba yìí ń wà fún ọ nírú ọlọ́ ọba wọn. gbogbo ilẹ̀ tó ní ń gbọ́tọ̀ wọ́n yìí gbogbo orí ilé tó ní àwọn tó ní àwọn ọrú àwọn ìyàwó àwọn kankan owó góòdì tí wọ́n kàn ọlọ́run ni ń wà fún ọ. tí ń bá wá fún ọ tó ń tù wá fún ọ nírú ẹ̀kẹ́ sí tí ń bá fún ọ tó ń tù fún ọ ẹ̀kẹ́ sí tí má fọ́tẹ́ ìtù fẹ́wọ̀ kẹsí ọdún mẹ́rin wà kọ́ọ̀lá lọ́wọ́ fi lọ́wọ́ fàlámà ọkọ̀lọ́ fi lọ́wọ́ níta nígbàtà wọ́n wá kọ́lọ́ ẹ̀ka lè pé ìtù fẹ́ nínú ẹ̀sí tẹ̀gbẹ̀dì márùn ó kọ́ ní ya Rabbi rọ̀bí ya Rabbi ya Rabbi ọlọ́mọdà mi ò kò sí ìkẹtẹ tó tún lè kù lẹ́nu èmi sí ọmọ mo ti yọ ní kí ìrìn pọ́n tó lè sọdẹ ní tí mo wá lè rò pé ọtún orí tó kù bì kan mọ́ inú mi ti dùn pé ọlọ́run sẹ́ni ọdún kan ni wà láta mísìlá bí aṣírí àmúfàlìyà fáìfù yẹn sàǹtẹ́nì ọ wà ní 50 rẹ̀. inú ìlú ọdọ bí èmi náà rẹ̀ ká ọlọ́run náà lọ́jọ́ náà rẹ̀ ìyá bà máa lọ. sẹ́yìn bá wà kẹtẹ́ ìfìlà àkókò rẹ̀ ni ibi tí wọ́n ti lọ fẹ́ náà àlùjẹ́ náà rẹ̀ fẹ́ ìgbà òwúwà dùgbò náà yóò bá rí ọmọkùnrin kan ní àdìmọ́là bí wọn lọ́mọ yìí ṣe sẹ́yìn tó ojú rẹ̀ rí lẹ́rìí láyé sẹ́gbà tí wọ́n yìí ọ̀họ́rọ̀ náà ń fẹ́ dídá ni yóò kẹ́ fún ìbàlẹ̀ fún mi. wọ́n ti dábàá fún kí ni yóò bàtà fún kí ni yóò fún ìbàlẹ̀ fún mi kò ní ká kí ni ṣe ní fún ìbàlẹ̀ rọ̀ ayé tó rọ́bì mọ̀rọ̀ náà wọn bá mi tó fi ṣe gbadúrà láì fún mi yóò bá ní wà inú kọ́ lọ náà rẹ̀ yóò wà mọ́ ìsọfún mi pé àgà kọ́ dì mọ́ nínú kò dá ní kàtìlì jánà èmi
òun náà tó jẹ́ ẹrú tí ọmọ sáfù ẹrú rẹ̀ jẹ́ dàrẹ́tì inú ìdí dọ́dọ̀ rẹ̀ dàrẹ́tì tẹ̀lẹ́tẹ̀lẹ́ rẹ̀ eléyìí yóò mọ tó jẹ́ ẹrú fẹ́rù rẹ̀ láti jẹ́ náà inú rẹ̀ ó dúró yóò bẹ̀ síyà ọlọ́mọba inú mi ti dúró ẹlẹ́ni máa lọ ìdánijẹ́ náà jẹjẹ yóò tẹ̀síwájú fayara gulaman ahsan wa ajmal min al-awwal yóò bá tó rọmọ ní ìtọ́ tó fẹ́yìn ìjọlẹ̀ ìlọ yóò ní yìí yóò gbọ́dọ̀ tó nǹkan ní ìfọmọ́sílẹ̀ ìfọlá ọba mi kàyẹ́ jùdùlá yóò bá tó forí balẹ̀ fún yóò ní kí ni forí balẹ̀ fún sí wọ́n bá tó máa sọ fún yí pé kí ni forí balẹ̀ ẹ̀yìn tí forí balẹ̀ fún tẹ́lẹ̀ kan eléyìí gẹ́gẹ́ kìí ṣe dàrẹ́ ti ẹrú rẹ̀ láti jẹ̀ náà ẹrú rẹ̀ ni eléyìí gẹ́gẹ́ ló lè máa dọ́dọ̀ rẹ̀ láti jẹ̀ náà yóò bẹ̀tí fún ọ yóò bẹ̀tí fún ọ irú àwọn eléyìí bí ẹsẹ̀ rí nínú ìgbà kò burú yóò sá màtàbí jẹ́ náà lọ tẹ́tẹ́ wá ń débi tí ó ti máa wọlé rẹ̀ lọ́ọ̀kan ìmọ̀lẹ̀ tí ó bò góòdì ti ń bẹ́ ń bẹ̀ ìmọ̀lẹ̀ tí ó tẹ̀ jáde ń bẹ̀ sílíkà ti ń bẹ́ ń bẹ̀ ìmọ̀lẹ̀ tí ó jáde ń bẹ̀ germany ti ń bẹ́ ń bẹ̀ gbogbo nǹkan ti ń bẹ́ ń bẹ̀ yóò wà mú ìmọ̀lẹ̀ jáde ìmọ̀lẹ̀ yóò wà gbòdò àrùn yóò bá tó forí balẹ̀ pé ọlọ́run tó ṣe gbogbo ọlọ́yìn oore níwájú ni wọ́n ti kéde forí balẹ̀ ìmọ̀lẹ̀ ẹ̀kọ́ jáde láti inú ilé rẹ̀ lélẹ́yìí kìí sọlọ́run ọba rẹ̀ ilà ààfẹ̀rẹ̀ hadal hadith títí tí ànábì fi wá padà tẹ̀gbọ́ àwọn àlámọ́rì àti tí wọ́n máa tẹ̀lé padà sí ọkùnrin jẹ̀mọ́ra àwọn ń bọ̀ nínú àmbọ̀ ọlọ́run àṣẹ wípé tó o ti dábìbẹ̀ náà lọ́dọ̀ olóòtú bẹ̀rẹ̀ ọlọ́run ní yabna adam tamani tó bílíọ̀nù nǹkan mi tí o ti sì lọ́pẹ̀lẹ̀ rẹ̀ yóò yàn náà ọ̀dà mọ̀ ń fẹ́ ilé tí ó bèrè kodò lápẹ̀rẹ̀ tí ó kọ̀rí òkè ọlọ́run mo ti fọ́ ìwádìí rẹ̀ sí ọ̀dà mo ní ìdìrà fún mi tí ọmọ ayé mo ti fọ́ yóò sá ilẹ̀ bíríkì nǹkan ní ẹ̀kan tọ́ba wá yá àwọn ènìyàn bẹ̀rẹ̀ lọ́ba dáa ni kò ní sí kẹ̀kẹ́ mọ́ lọ́pọ̀lọ́ tó fi jẹ́ kankan ẹlọ́wọ́ wà ní sọ́kòtì mọ́ ẹ̀dà yóò lè tún máa ra ẹ létí ṣé ọ̀kẹ́ kí n kọ́lé fọ ọwọ́ lórí òfurufú kọ́mọ́ balẹ̀ kọ́mọ́ bókè ó sì fẹ́ gbogbo ìdí ńlá ń bí yìí lọ yóò mọ̀ fọ́bẹ̀ ọwọ́ ni òde ọwọ́ sọ fún mi ni tí ó sọ fún ọlọ́run ojú ọmọ ń bí yìí mọ́ ẹnì tí ó nìkan jù kéré jù lálìjẹ náà ṣe ń sọ fún àti àmọ́ torí ẹ̀ṣẹ̀ bọ̀ ẹ ṣé ní ayé lọ́nà àlàlíjẹ ọmọ ti fún ẹ bá kò sọ́wọ́ tẹ́ǹdì ikọ̀ wọn ni náà kí ló tẹ́ǹdì lára wọn wà náà wọn ò sẹ́ni ìyẹn sẹ́ńtẹ́ lọ́nà àràmú tóbi lọ́nà àlàlì abdul abbas ẹni ní ọkọ̀ tán àgbẹ̀lẹ́gbẹ̀ àti àṣẹlẹ̀ nìyí pé ọmọ àlìjẹ náà yóò wọ́pẹ̀ báyìí níjọ tẹ́lẹ̀wọ́ lọ́jọ náà yóò mọ̀ wá ní abẹ́ ẹ̀wù ẹyẹ ìgbésẹ̀ táǹkì kí n sì rí ẹyẹ ìjẹ báyìí ọlọ́run sì máa pàṣẹ fún yẹn wípé máa bọ́ọ̀lẹ̀ ó ti báyìí náà yàgẹ̀ àbùdì bọ́ síwájú ẹrú mi tóòrò lẹ́ẹ̀kan náà sì ti di yíyan ń bọ̀ ọ̀nà láti ọ̀tí ẹ̀kí ńlọ tiẹ̀ ní o sì máa di yíyan lọ́dọ̀ rẹ̀ nǹkan yóò wà ní pẹ́ láíláí àwa ń lọ ọ̀káwó à ń ṣègbè ni àwọn ọgbẹ́kẹ́gbẹ́ lórí ìkìnnì gbogbo ń bá nírú ìwọ̀n kò sọ́dún lónìí ẹ̀sẹ̀ méjì lágbèpàdé ọ̀nà gbogbo ń bá tẹ̀bọ̀pọ̀nà náà wọn ò ní ìkẹ̀kẹ̀ tí wọ́n wá sí ìwé fún onífẹ́ẹ̀lì tí wọ́n kọ̀ ọ̀gá sí fún wọn ò sí ìfẹ́ẹ̀lì fún ṣùgbọ́n tí ọba ṣẹbọ òní wọ́n sọ wípé ọlẹ́sẹ̀ tí ó kù bá ń bẹ̀ ẹjọ́ ọmọ àlùjẹ náà tàbí kọ́mọ ọ̀nà ọ̀nà jọmọ́ àìlẹ́jì àgbà nǹkan mọ́ tó níwáyìí bíọ́nì min ar-rahman àátẹ̀tìwájú insha Allah rahman pẹ̀lú tó ní bá ṣe pẹ̀lú tó fẹ̀ lọ́jọ́ òní bí idhnillahi ta'ala ní kútùbà jùmọ̀ insha Allah al-aziz à ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́lá nínú ìjọ pẹ̀tẹ́ rẹ̀ kọ́ méjì àjẹ́ ẹni tí ò ní wọ àlùjánnà jọmọ́ ẹ̀wà mùtọ́wọ́ wallahi àfáà súnnà 1917 bọ́bọ̀lù kùrádà àti iṣẹ́ ànínábì múra tí ó bẹ́ẹ̀ gbọ́n tẹ́nìkan sọ tí ó ti ń pè wá sí àgbáyé wípé ohun èé tó ń kòkòrò ẹ̀dá bí ó tí wá ti fòun sí kíkẹ́ àlùjẹ̀ náà ó ti tó tí ó tẹ̀lé jẹ́ bọ́bọ̀ sí ìsinmi. ẹni ànábì wá gbé yà wípé àádà àtọ̀rọ̀ àlùjẹ̀nà èmi àti táwà àti wọ̀tá ní wọlé insha Allah ẹwà jámẹ́ ìmájì ìntọ́nà òun sì fún wa tọ́wọ́tọ̀ ìtọ́wọ̀ kẹ́ ìṣẹ́ ṣe fún tí mùsùlùmí ẹwà àdínkù ní ilé náà inú wọn máa bàjẹ́ ẹgbẹ́ ìjọ ní náà inú ẹsẹ̀ tí ọwà kọmìnà jẹ́ ìjọ ọ̀dá tí mùsùlùmí ẹwà ní irú pẹ̀rọ ọdún yóò wà mọ́ sọ fọ́nà wípé ọlọ́ǹgò ìsìrí tí mùsùlùmí ò ní ilé atọ́wọ̀ wá nínú ìwọ̀n aṣọ tó wù kọ́ ọ̀rọ̀ bílẹ̀ ní ọmọ wa sọ wípé ọlọ́ǹgò ni òjò ní ọ̀wá yìí yìí ní ibi kẹ̀kẹ́ tí wọ́n lọ wájú ọkọ̀ wájú ìtàní àrùn pákó tí a ti lọ́jọ́ àti ojú tí mùsùlùmí ọmọ wa sọ fọ́nà
bẹ́ẹ̀ tó fún ọmọ nàìjíríà yìí lọ́wọ́ àti báyìí fún wọn tó tó ń dábọ̀ wọn kọ̀ ní láti ní àwọn òṣèlè ìpá èyí ló ń ti dáwẹ̀ tó pàṣẹ fún tòun tó ń tún bẹ́ẹ̀ fi wọ̀láyé gbàgbà yìí tìmọ̀ ìjọba tọ́ọ̀fù ó bẹ̀ wọn kìlí tìmọ̀ ìgbàjẹ́ ọlọ́run sàánú àwa o mùsùlùmí ẹ̀mọ́ wa débi páàkì náà rò kúrò méjì àṣẹ́fìn láyé méjì àṣẹ́fìn náà lórí ìyàwó méjì àṣẹ́fìn lórí ọmọ méjì àṣẹ́fìn ní àwọn méjì àṣẹ́fìn jáwá sí ẹrù wa kọ́ àlìjẹ́nnà Allahumma rabbana وفق هذه الأمة لما تحبه وترضاه اللهم وفقنا اللهم وفقنا اللهم سدد خطانا اللهم ربنا اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا انتقم ببارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر مجاهدين في سبيلك حقا في سائر الاوطان اللهم ربنا احسن عاقبتنا في الامور كلها واجلنا من خزي الدنيا ومن عذاب الاخره سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.